Hello. Hello. Ẹ Hello. ẹ kalẹ́ mà. Ẹ káalẹ́ sà, ẹ ra sà. Ẹ kú ètò. Ẹ Ẹ jọ̀ọ́ ṣì mo mà. fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn. Mo fẹ́ kẹ́ gbà mí nímọ̀ràn lórí ìdílé mi ni. À ń gbọ́ yín Ọkọ mọ̀ mi mi. ti kú láti bíi 30 years ago. Yes ma. So mo dúró fún 20 years. Mo wá marry ẹnìkan. Mo fẹ́ fún 10 years. Tó bá di last year, tó bá kàn déédéé kẹ́rù. Èmi ti kọ́lé, àwọn náà ti kọ́lé. Ṣé ẹ̀ ń gbọ́rọ̀ mi sà? Bẹ́ẹ̀ ni mà. Hello. À ń gbọ́ yín Mo ti kẹ́tẹ́kẹ́tẹ́ mà. kọ́lé. Mo ti kọ́lé, àwọn náà ti kọ́lé. So nígbà tá a bá wa ní 2014, wọ́n ní kó wá sọ̀tọ̀ wọn, mo bá kó lọ síbẹ̀. So nígbà tó wá di last year, mo kàn déédéé rí wípé wọ́n di ẹrù. Mo wá níbo náà lọ, wọ́n láwọn fẹ́ dé ìlú òkè. Mo wá ní òkè ẹ má bọ̀. Meanwhile, èmi ti pé 68, àwọn 72. Wọ́n ní ká máa wọlé ká máa jáde. But nígbà tó di láti mo pè wọ́n jáde pé mo pè wọ́n ṣàkíyèsí pé ó ti ń rẹ̀ mí. Mi ì lè máa wọlé jáde mọ́ pé mi ì dẹ̀ máa rìn. Tó bá lè pàṣẹ àgbẹ̀rẹ̀ síta. So wọ́n ṣàláwọn ti gbọ́. Ọmọ mi wàá mọ̀ pé kò tẹ́ wọn lọ́rùn. Wọ́n kàn déédéé kẹ́rù wọn lọ. Wá ní pé ṣùgbọ́n ò fún mi lára. So mo wá sí ẹrù yẹn, mo wá béèrè lọ́wọ́ wọn. Wọ́n sọ pé àwọn fẹ́ sáré dé òkè, mo ní òkè mo fọlọ́ọ̀sì yẹn. Mo ṣùgbọ́n ẹrù yìí pọ̀. Wọ́n láwọn fẹ́ ọ̀sẹ̀ kan làwọn máa lò pé kò pọ̀ jù fáwọn. Mo dẹ̀ lọ pé mo wá ń ṣẹṣẹ́ wọkọ̀ ni. Ẹ lè wọkọ̀. Ẹ jẹ́ kí n pe mẹkáníìkì kó gbé yín lọ. Wọ́n ṣàgbé wọn dé ìlú òkè, wọ́n lọ. Mo wá ń pò kan rí pé mi nìkan mò ń pè wọ́n dẹ̀ máa ń pè dáadáa tẹ́lẹ̀ wọn wá pè mí wọ́n. Nígbà mo wá wọn lọ sí ìlú òkè yẹn, wọ́n wá sọ fún mi wípé àwọn ò kàn fún mi lára ní àwọn ò ṣe mọ́, àwọn ò lè ṣe, káwọn máa ní àjọṣepọ̀ pẹ̀lú èèyàn. Nígbà tí mi dẹ̀ sọ pé mi ò lájọṣepọ̀, kò yé àwọn ò ṣe mọ́, òkè o. Nǹkan tó wá tí mo wá fẹ́ ṣe nísìnyí ní kí n sport ọ̀rọ̀ mi ṣọ́ọ̀tì ni pé wọ́n fi mí lẹ̀ sílé tiwọn yẹn ní Liberty Road, but mo wá ń wò ó pé ṣé kí n kó kúrò ńbẹ̀ kí n padà sílé tèmi nígbà táwọn ti kó lọ. Mo wá fẹ́ káwọn ọmọ Nàìjíríà gbà mí mọ̀ràn lórí ẹ̀. Ẹ ṣé. Kí lẹ pé èjì yín sìn mà? 68. 68. Bẹ́ẹ̀ni, Pẹ̀lú agbára 68. 68. Pẹ̀lú agbára àwọn dẹ̀ ni wọ́n wà lé 72. Bẹ́ẹ̀ni sà. Pẹ̀lú agbára Ọlọ́run. Ọjọ́ yẹn á túbọ̀ dalẹ́. Àmín Jésù. Á túbọ̀ Àmín dalẹ́. Jésù. Àmín Ẹ ti bí Jésù. ọmọ mélòó mà? Èmi ọmọ méjì péré ni mo bí, àbímọ fúnra wa o, àwọn bí ọmọ 4. Ó yé mi. Ìyàwó tí wọ́n kú náà la ṣe fẹ́ra. Látọdún mẹ́wàá sẹ́yìn lẹ ti wà nínú ilé wọn. Bẹ́ẹ̀ni sà. Ẹ For ṣé. 2014. Ẹ ṣé. Kí ni Yes, èjì àkọ́bí yín mà? Àkọ́bí mi 42. Ọkùnrin ni wọ́n àbóbìnrin? Obìnrin ni sà. Ìkejì ńkọ́ kí ni èjì wọn? Obìnrin náà ni ìyẹn 38. Àwọn méjèèjì wọ́n ti wed, wọ́n wà nílé ọkọ wọn báyìí, àbí? Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà, àwọn méjèèjì wà nílé ọkọ. Ọlọ́run ní dá wọn láàmú. Àmín Jésù. Àmín. Mà, Àmín Jésù. ní tó ṣẹlẹ̀ sí yín pẹ̀lú bàbá yìí, ṣé wọ́n ti mọ̀ nípa ẹ̀? Wọ́n mọ̀ bẹ́ẹ̀, wọ́n mọ̀ nípa ẹ̀, mo sọ fún wọn. Kí náà méjèèjì sọ fún yín mà pé kẹ́ ẹ ṣe? Àwọn sọ pé ṣé àwọn ọmọ tèmi. Kí ni wọ́n sọ pé kẹ́ ẹ ṣe pẹ̀lú inú ilé bàbá tí wọ́n wà Àwọn yẹn? sọ pé wọ́n sọ pé decision yẹn wà lọ́wọ́ mi pé nǹkan tí mo bá fi pé wọ́n tó ti fi nílẹ̀ sí ilé ọ̀hún pé kèmi nìkan lára tẹ́nàntì mi kan jáde tó kí n fún wọn notice kí n padà sílé ọ̀dọ̀ mi pé wọn ò ṣe mọ́ nìyẹn pé sóò kí mo fẹ́ dúró sílé wọn sí. Wọ́n ti decide. Ọmọ tiwọn náà dẹ̀ bá wa dá sí ìyẹn náà ní pé kò yé òun bóyá ṣe é ṣe yẹn. Ọmọ bàbá náà dá sí tó jọkùnrin àbóbìnrin? Bẹ́ẹ̀ni, àkọ́bí tiẹ̀ ọkùnrin ní ọkùnrin. Kí ló sọ ń tiẹ̀? Wọ́n ló ti sọ fáwọn tẹ́lẹ̀, táwọn ti sọ fún wípé tán ní sùúrù pé àwọn lè compare obìnrin pẹ̀lú ọkùnrin. Pé tó wọ́n kàn lè lọ ní girlfriend pé kán má dà mí nà mọ́ ọtí wọn gbọ́. Wọn gbọ́. Mọ̀ tí màá sọ fún yín mà. Ní ráre lọ́jọ́ alẹ́. Bẹ́ẹ̀ni sà. Ní dààmú lọ́jọ́ alẹ́. Àmín Jésù. Ṣé ẹ rí sinẹ́rì oyin mo láìkí ẹ̀ gan bó ṣe ṣẹlẹ̀ yìí? Yóò jẹ́kọ̀ fún àwọn obìnrin tó ń gbọ́ mi nílé tí ẹlòmíràn lókè mò ń pa lásẹ̀nù nígbà bá nílò ọkọ yàrá kan. Ní ọkọ méjì ní ọkọ mẹ́ta, kọ́ yàrá kan mo ní kọ́ yàrá kan. N tá à ń sọ fún ẹ nìyẹn. Yóò jẹ́kọ̀ fún ẹ sìn. Mà Ọlọ́run ní dà yín láàmú.
Àmì Jésù. ẹ padà sínú ilé yín tí ẹ kọ́. Á dáa fún yín. Ẹ padà sínú ilé yín tí ẹ kọ́. Kẹ́ ẹ fi ìfọ̀kànbalẹ̀ lo ìgbésí ayé yín tó ṣẹ́kù. Ẹ ṣé. Tọkàn yín bá balẹ̀ tẹ́ ń jẹun tó dáa, tẹ́ ń lọ fún medical check up, tẹ́ ń sin Ọlọ́run yín, tẹ́ ń bẹ̀ẹ́, ẹ lè wọ 120 lókè pẹ̀lú ayé ẹ̀yin lẹ́ni ilé yín o. Bẹ́ẹ̀ni. Bàbá Lárìnlọ ọdún kan kò lè wá nígbà tí òṣùbù ń léèwẹ̀ kò lè wá láti ilé kejì kó wá bá yín nínú ilé yín pé ẹ paná tàbí ẹ ṣíná lẹ̀ tàbí ẹ ṣí omi sílẹ̀ o. Ẹ kúrò ń bẹ̀ yẹn mà, ẹ máa lọ sínú ilé tiyín mà. Ṣé ẹ ti gbọ́ mà? Ẹ ṣé. Ṣé wá rí bàbá náà tí wọ́n lọ mi ì lè blame wọn. Èyí tó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó jẹ́ ọkọ kan ìyàwó kan lọ́jọ́ alẹ́ tó ń ṣẹlẹ̀ náà lélẹ́yìí. Àwọn tó ń pè mí sórí ètò wọ́n kéré níye sí àwọn tó ń pè mí lẹ́yìn ètò. Wọ́n kéré níye o, wọ́n kéré níye o. Ìrí náà ń pè lágbà kì í ṣojú orí o. Èyí tó ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó lọ́jọ́ alẹ́ ń ló ṣẹlẹ̀ nínú ìgbéyàwó yín yẹn. 68 yóò ti rẹra lóòótọ́. Bàbá dẹ̀ ní 72. Bàbá 72 wọ́n sì lè bímọ. Bàbá 80 years sì lè bímọ. Ẹ máa lọ sílé tiyín tẹ́ ẹ kọ́. Ọlọ́run ti ṣàánú yẹn mọ́ dára yín láàmú. Ṣé ẹ ti gbọ́ mà? Ẹ ló mọ̀ fi àdúrà ran àwọn ọmọ yín lọ́wọ́. Ẹ mọ̀ fi ran àwọn ọkọ ọmọ yín lọ́wọ́. Ẹ mọ̀ fi ra yín lọ́wọ́. Ẹ mọ̀ káyà sókè kankan mọ́. Ṣé 2 flat lọ́dọ̀ yín mà? 3 flat bẹ́ẹ̀ ni 3 flat lọ́nà mẹ́ta ni mo kọ́ sínú ìdílé kọ̀ọ̀kan. Ẹ̀yà amú kan ń bẹ̀ mọ́ gbé bẹ̀ àwọn tenants tó bá wà ń bẹ̀ náà. Mo ti fún kan níwèé. Mo fún ní 3 months. Kúrò mo bẹ̀. Àwọn tó bá wà nù ilé tó jẹ́ tenants tó wà nù ilé ẹ̀sọ́ wọn dẹbi ẹ̀sọ́ wọn dára ẹjọ́ máa ṣe ẹjọ́ máa ṣàwàdà. Ṣé ó ti yé yín mà? Báyé ṣe wà nù ẹ dáná oúnjẹ gbé fáwọn ọmọ wọn ẹ fìfẹ́ hàn sí wọn. Ẹ̀yin tó ń pè mọ̀lẹ́bí ilẹ̀ Yorùbá ẹgẹ́ bí òye ti tèmi lẹ́yìn tó wà ní àrọ́wọ́tó ẹ tó lè pè tó bá wúkọ́ tó nílò omi mọ̀lẹ́bí ẹni yẹn. Ìyẹn gan ló mú lọ́tàá. Ìyẹn gan ló mú lọ́tàá tí ò ní ta káwọn ẹbí ẹ̀ gangan tó dé Ọlọ́run ti ní jẹ́ kí tiẹ̀ ó ti ta ẹ̀mí ò ti ní bọ́ lára ẹ. Bẹ́ẹ̀ni. Àwọn ẹbí yín àkọ́kọ́ nìyẹn mà ẹ kú kalẹ̀. Ẹ ṣé. Ẹ ṣé mà. Ẹ ṣé àdúgbò ẹ̀kọ́ ètò ẹ̀pẹ́ fún wa mo máa ń gbádùn yẹn ṣé Ọlọ́run àtúbọ̀ lọ́ra ẹ̀mí yín fún wa. Ẹ ṣé. Ó dáa ọ̀tá.